Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Afurasí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ni wọ́n ti fi ọwọ́ ṣìnkún òfin mú ní ilẹ̀ India tí wọ́n sì tún fi ẹ̀sùn kàn án wípé ó ń ta egbòogi oògùn olóró fún àwọn ènìyàn tí kò dín ní 1,975 oníbàárà rẹ̀ ní ìlú Telangana. Ìwé ìròyìn Punch Metro ní ó rí gbọ́ ní ọjọ́ Ìsinmi láti inú ìwé ìròyìn Times ti India, níbi tí wọ́n ti ń ṣe àtẹ̀jáde ìròyìn náà ní ọjọ́ Ẹtì wípé afurasí náà tí wọ́n ń pè ní Nick ni ó ń ta ọjà rẹ̀ yìí lórí ẹ̀rọ ayélujára gbogbo. Ìṣẹ̀lẹ̀ yìí jẹyọ jáde lẹ́yìn ọjọ́ díẹ̀ nígbà tí àkọsílẹ̀ ìròyìn kan jáde lórí bí àwọn Eagle Force Telangana pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ NCB ti Delhi Police Crime Branch àti àtìlẹ́yìn Navda Police ṣe àfọ̀mọ́ gbígba ilẹ̀ wọn mọ́. Níbẹ̀ ni wọ́n ti fi ọwọ́ òfin mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lé ní 50 lórí ẹ̀sùn pé wọ́n ti lò kọjá iye ọdún tí ó yẹ kí wọ́n lò ní orílẹ̀-èdè àwọn. Ìròyìn yìí tún ṣe àfikún àlàyé rẹ̀ wípé nígbà tí wọ́n tún ṣe ìwádìí wọn nínú Mandana Restaurant àti Mandira University, èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ṣe ìforúkọsílẹ̀ rẹ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ náà ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn, ní Telangana Anti-Narcotics Bureau ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àwọn oníbàárà Nick ti ń kó ọjà tí wọ́n sì tún ń gbà láti iléeṣẹ́ rẹ̀ kan tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn náà ló tún tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé oríṣi ìlà ìpè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjì ló ń lò láti máa fi ṣiṣẹ́ ibi tí ó ń ṣe láti ilẹ̀ òkèèrè àti bíi 30 iléeṣẹ́ tí ó ń gbé ọjà rẹ̀ káàkiri ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọkọ̀ ojú omi. Ìwádìí yìí náà ló tún ṣe àfihàn bí wọ́n ṣe ń tà á tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí ó wà ní Delhi ṣe ń rà lórí ẹ̀rọ ayélujára. Àwọn afurasí tí ọwọ́ tẹ̀ ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá Telangana ti taari wọn sí ọ̀dọ̀ àjọ tí ó ń rí sí irú ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n fún ìwádìí tó péye, àti pé gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ òfin mú ní ọjọ́ Ẹtì tún ti jẹ́ kí ìwé ẹ̀sùn orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ di púpọ̀ sí ní orílẹ̀-èdè India. Àwọn ẹ̀sùn bíi ìpànìyàn, lílò kọjá ọdún tí ó wà lórí físà wọn, gbígbé egbòogi oògùn olóró àti ìdígunjalè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Agbẹnusọ àná fún Northern Elder Forum (NEF), Hakeem Baba Ahmed, ni ó sọ pé kí Ààrẹ Bọ́lá Tinubu rọra jáwọ́ lórí ìpinnu rẹ̀ láti díje lẹ́ẹ̀kejì nínú ètò ìdìbò ti ọdún 2027, ṣùgbọ́n kí ó ṣe àtìlẹ́yìn fún àwọn olùdíje ọ̀dọ́ tí ó mọ̀ pé ó lè ṣe dáradára láti inú ẹgbẹ́ òṣèlú rẹ̀. Baba Ahmed, ẹni tí ó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú sí igbákejì ààrẹ nínú oṣù kẹrin April, ni ó sọ ọ̀rọ̀ yìí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún un lórí ẹ̀rọ móhùnmáwòrán ti Channels Sunday Politics. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ààrẹ kò tíì ṣe àfihàn bí ó ṣe lè wá ojútùú sí ìṣòro orílẹ̀-èdè yìí, bí ó tilẹ̀ jẹ́ pé ó ti fìdí múlẹ̀ fún ìgbà pípẹ́ lórí lílo oríṣiríṣi ọgbọ́n nípa ètò ìṣèlú, ṣùgbọ́n òun tọrọ àforíjì lórí ọ̀rọ̀ tí òun sọ yìí, àti pé nígbà tí òun wà nínú ìṣèjọba rẹ̀, ìgbà púpọ̀ ni òun máa ń sọ fún àwọn ènìyàn wípé inú òun ìbá dùn kí ààrẹ má dábàá àti díje fún sáà kejì, nítorí pé gbogbo èròǹgbà ààrẹ Tinubu kò ju pé kí ó di ààrẹ orílẹ̀-èdè yìí, èyí tí èròǹgbà rẹ̀ náà sì ti wá sí ìmúṣẹ. Nítorí náà ni ó ṣe ń sọ pé èmi ló kàn, kì í ṣe ẹni tí ó lè tán ìṣòro tàbí wá ojútùú sí ìṣòro orílẹ̀-èdè yìí. Ó tún ṣe àpẹẹrẹ ẹ̀sùn tí Trump fi kan ilẹ̀ wa àti ìdáhùn tí ààrẹ Tinubu fún un wípé kò yẹ kí ààrẹ dá a lóhùn lọ́nà tí ó lò, àti pé lótìítọ́ ni orílẹ̀-èdè yìí ń jó àjórẹ̀yìn nínú èyí tí kò yẹ kí a máa bá a lọ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Orísun àrígbámú kan tí ó gún ìwé ìròyìn Punch Metro gbọ́ wípé àwọn afurasí ẹgbẹ́ òkùnkùn méjì, Ayé àti Ẹyẹ, ni wọ́n ń gbéná wojú ara wọn ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta ní nǹkan bíi déédé agogo 10 10 p.m. ní Ilẹ̀ṣẹ̀ lọ́nà Ìjẹ̀bú-Òde, tí wọ́n sì pa àwọn ènìyàn méjì. Ọ̀kan lára àwọn ènìyàn méjì náà ni òṣìṣẹ́ ọlọ́pàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámilékan,
ẹni tí ó ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ ọlọ́pàá ti Ọbalẹ́ndé, Ìjẹ̀bú-Òde, tí àwọn kò sì mọ ẹnìkejì rárá. Àwọn ẹgbẹ́ òkùnkùn méjèèjì yìí yìnbọn kọ̀ṣẹkọ̀ṣẹ nígbà tí wọ́n dé agbègbè yìí, èyí tí ó jẹ́ kí gbogbo olùgbé agbègbè náà wà nínú ìbẹ̀rù àti ìjayà. Ṣùgbọ́n nígbà tí àwọn pe kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn, Lánrè Ògúnlọ́wọ̀, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí ó sì sọ pé òun kò tíì gba ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ibi yìí àti ohun gbogbo tí ó yí i ká, àmọ́ òun mọ̀ pé ọlọ́pàá kan bá ìṣẹ̀lẹ̀ yìí lọ, síbẹ̀ òun sì tún dúró de ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ìwé ìròyìn Punch Metro ṣe àkọsílẹ̀ ìròyìn ní ọjọ́ Ìṣẹ́gun bí wọ́n ṣe pa ọlọ́pàá 5 tí àwọn 2 sì farapa yánnayànna, nínú èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí àwọn afurasí agbébọn tí wọ́n farapamọ́ sínú igbó abúlé Sambonsara ní ìjọba ìbílẹ̀ Darazo ní agbègbè ìpínlẹ̀ Bauchi. Ìkọlù náà kò tún ju bí ọjọ́ mẹ́ta lọ tí wọ́n tún fìdí ikú ọlọ́pàá kan múlẹ̀ ní olú ìlú orílẹ̀-èdè yìí, Àbújá, tí àwọn agbébọn náà tún fẹ́ jí àwọn olùgbé agbègbè yìí gbé. Ìṣẹ̀lẹ̀ yìí ló jẹ́ kí ìwé ìròyìn Punch ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ yìí wípé àwọn ọlọ́pàá ni wọ́n tún kọlù lẹ́nu bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà tó jáde lónìí. Reverend Father ti ìjọ Àgùdà kan Jonathan Ayimọba ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu láti ṣàmúlò ètò tí ó péye nípa wíwá àtìlẹ́yìn àwọn ológun ilẹ̀ òkèèrè kí wọ́n bá lè lo ohun ìjà ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti lè fi ṣe ìrànlọ́wọ́ fún kíkojú àìní ètò ààbò tó péye tó ń jó iná àjórẹ̀yìn sí lójoojúmọ́. Ó sọ ọ̀rọ̀ yìí jáde síta níbi abala ìfọ̀rọ̀wérọ̀ tí ó wáyé níbi ètò ìpàdé ìsìn ti ẹ̀mí ní St. Patrick Catholic Church, Èkó. Ìránṣẹ́ Ọlọ́run yìí fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí bí pípa ènìyàn ní ìpakúpa ṣe ń di púpọ̀ sí lójoojúmọ́, tí ìjínigbé àti rògbòdìyàn káàkiri orílẹ̀-èdè yìí ti di ìgbà gbogbo, tí púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní pàtó àwọn ará agbègbè Òkè Ọya ń gbé nínú ìbẹ̀rù ohun ìfòyà tó bẹ́ẹ̀ gẹ́ àwọn kò lè rìnrìn àjò mọ́ nítorí ìròyìn ìpani nípakúpa tí àwọn ń gbọ́ nígbà gbogbo. Nínú èyí tí a bá wò ó dáradára, a lè pè é ní pípa Kristẹni nípakúpa, bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹlẹ́sìn yòókù náà wà nínú àwọn tí wọ́n ń pa. Ó wá ṣàpèjúwe ẹ̀bi ìjọba nípa ìtètè gbé ìgbésẹ̀ lórí wàhálà àìní ààbò tó péye tí wọ́n kàn ń bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí nígbà gbogbo. Tí ìjọba bá wá kùnà láti tètè gbé ìgbésẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ búburú yìí, àwọn ẹgbẹ́ ọ̀daràn yóò kàn túbọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ibi wọn. Nítorí ìdí èyí ló ṣe ń sọ fún ìjọba láti tètè gbé ìgbésẹ̀ nípa ríránṣẹ́ sí àwọn ológun ilẹ̀ òkèèrè láti darapọ̀ mọ́ wọn kí wọ́n bá jíjọ kojú ìpèníjà ètò ààbò tí ó mẹ́hẹ. Ó tún ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ojúṣe àkọ́kọ́ tí ìjọba gbọ́dọ̀ ṣe ni dídáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn tí ó wà lábẹ́ wọn. Ṣùgbọ́n tí wọn kò bá rí ojúṣe yìí ṣe, á jẹ́ pé ìjọba ti já àwọn ènìyàn wọn kulẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard tí ó jáde lónìí bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dáa.